ẹlẹ́ẹ̀kejì Robita ṣókí ìní sọ eléyìí tí mo fẹ́ sọ nípa Robita yìí ẹ má rò wípé bóyá agbárí mi ni mo ti fẹ́ sọ gbogbo nǹkan tó bá ti ní àkọsílẹ̀ kò ní í dàrú kò rújú rárá wípé àwọn bàbá wa Sheikh Adam Abdallah Al-Ilori àwọn ni Ọlọ́run fi fíkra kí wọ́n dá Robita kalẹ̀ lọ́lọ́run fi hàn tó bá sì tún rújú mo tún challenge anybody fíkra Robita number 1 ẹlẹ́ẹ̀kejì ó ní wípé bẹ́ẹ̀dẹ̀kẹ́ ní bọ́lọ̀n bá fi fíkra hàn yàn iṣẹ́ ò ṣe dáṣẹ́ yóò nídìí àwọn èèyàn nídìí àwọn èèyàn náà yóò mọ̀ á túmọ̀ sí pé ní iṣẹ́ yẹn ṣiṣẹ́ ẹnìkan gbogbo àwọn èèyàn tí wọ́n jọjọ jòkó lẹ̀ táwọn náà báyìí fíkra yẹn ni ó mọ̀ á túmọ̀ sí pé ní gbogbo wọn lẹ́jọjọ dálẹ̀ àmọ́ látọ̀dọ̀ ẹnìkan ní fíkra yẹn ló ti bẹ̀rẹ̀ kò rújú. In 1962 ó ní wọ́n dá Rabitatul Alamil Islami kalẹ̀ ní Makkah kò rújú. In 1962 ni wọ́n dá Rabitatul Alamil Islami ní Makkah. Ẹni tó jẹ́ first secretary wọn Al-Ustaz Kamilu Sharif ó jẹ́ ambassador sefiru Ordun lẹ́kọ̀ọ́ Jordan ó jẹ́ ambassador Jordan lẹ́kọ̀ọ́. Ustaz Kamilu Sharif yìí ó wá jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Sheikh Adam Abdallah Al-Ilori kò rújú. àwọn ni wọ́n wá dá Sheikh Kamilu Sharif yìí àti àwọn míì nílẹ̀ Lárúbáwá káàkiri ni wọ́n wá pé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rọ̀ pé ní a máa fẹ́ ṣe nǹkan báyìí wọ́n sọ fún Sheikh Adam náà sì báyà dé àyìn ni wọ́n fi ṣe ìdírájú Sheikh Adam náà sínú àwọn founding member Rabitatul Alamil Islami ní Makkah kò rújú. Sadauna wọ́n invite ẹ lọ as a first member through Kamilu Sharif. Iṣẹ́ ra mọ̀ náà kí ni ìmọ̀ dáa táwọn náà bá nírú eléyìí nílẹ̀ Yorùbá tí ó kó gbogbo àwọn àlùfáà àtàwọn ìmáàmù jọ táwọn ó máa pàdé láwọn àsìkò láti lè máa fi mójútó àwọn ṣùúnù ìsìlámíyà àwọn mùsùlùmí agbègbè yìí. ọba mú wa first sitting wọn níjọ́ náà lọ́hùn Ìlọrin náà tí wọ́n kọ́ ṣe meeting ní 1962 lẹ́yìn ìgbà tí wọ́n kò ní Rabita Alamil Islami kan tó wá bẹ̀rẹ̀ rẹ̀ lódìdí ní ilé àwọn bàbá wa Ìmáàmù Ìbàdàn ní 1964 ọdún ní ó pé 60 years tí wọ́n dá Rabitatul A'imma wal Ulama ìkalẹ̀. a máa rí gbogbo ẹ̀ eléyìí tí mo mú dání constitution dasturu Rabitatul Alamil Islam constitution ni
kí gbogbo àwọn èèyàn rí wọn ò ṣẹ̀ṣẹ̀ kọ́ kìí ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ ẹ bá mi sí títí English ẹ̀ ní ẹ̀hán Dastur Rabita al-A'imma wal Ulama bi wilayat Garb Nigeria. Naam. Constitution, the rules and regulations of the League of Imams and ALFAS on Western State, Nigeria. Old Western State. Naam. Dastur Rabita al-A'imma wal Ulama. Dastur Rabita al-A'imma wal Ulama. Eléyìí ni Constitution Rabita al-A'imma wal Ulama. Torí pé ní àwọn èèyàn tó mú eléyìí wá ní pé ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó má máa sọ tí ò bá mọ̀ ẹsẹ̀ ní Quran ní wala takif ma laysa laka bihi ilmun má dùn bí tó bá ti mọ̀. Khubura, expertism is very, very important. Ẹsẹ̀ yìí máa tún dọ̀rọ̀ sí èèyàn lọ́rùn ní téèyàn bá sọ tí ó mọ̀. Naam. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin wa salatu wa salam ala ashrafil anbiya wal mursalin. Lọ síwájú. Fa'asa huwa dastur. Fahada huwa dastur at-tashri'i li Rabitati al-A'imma wal Ulama. Eléyìí ni ìwé òfin ẹgbẹ́ fún Rabitati al-A'imma àwùjọ àpapọ̀ àwọn ìmáàmù àtàwọn àfáà fi Janubi Nigeria. ní West Nigeria, South West Nigeria. Lọ́dún náà kò tí ì máa jẹ́ South West náà fi pè ní Old Western States. Now ويشتمل الدستور على الأنظمة واللوائح التعليمات التي يتعامل بها أعضاء الرابطة لإدارة الشؤون. Constitution yìí òun ló ṣàlàyé gbogbo iṣẹ́ tá a fẹ́ máa ṣe gbogbo bó la ṣe gbogbo iṣẹ́ tó wà nínú Constitution yìí ló ṣàlàyé ẹ̀ báwo la ṣe fẹ́ máa darí ètò rẹ̀ àti programu èyí tó jẹ́ ti social èyí tó jẹ́ ti educational èyí tó jẹ́ kìíní kan èyí tó jẹ́ ti enlightenment program Constitution yìí ni ó ṣàlàyé rẹ̀. ولقد تم وضع الدستور لأول مرة في 24 من شهر أغسطس. wọ́n parí constitution yìí لأول مرة for the first time في 24 ní 24 August in 1964 ni wọ́n parí constitution ní túmọ̀ sí pé ní early in 1960 ó ní wọ́n gbé Rabita kalẹ̀. Naam. fi madinati Ibadan. ní ìlú Ìbàdàn. tata ri'asati imam al-masjid al-markazi li madinati Ibadan. lábẹ́ olùdarí the chairman ìmáàmù àgbà Ìbàdàn Fadilati Sheikh Ahmad Mahalli rahimahullahu ta'ala. àwọn Sheikh wa Ahmad Mahalli. lẹ́yìn náà rújìá. Thumma rujiya wa suhiya fi shari. wọ́n tún wá tún review. June 1974. wọ́n dẹ̀ tún ṣe ní 1974 10 years tí wọ́n kọ́kọ́ gbé constitution kalẹ̀ náà wá tún ṣe ni wọ́n review rẹ̀. fi madinati Ibadan tata ri'asa. Ìbàdàn náà ni wọ́n ti ṣe review yẹn náà. al-markazi li madinati Ọ̀yọ́. nígbà ní lábẹ́ alága Imam Masjid Ọ̀yọ́ Alhaji Mustapha wa Imam al-Masjid al-Markazi al-Madinati Ilaro Alhaji Badmasi àti Chief Imam Ilaro Alhaji Badamasi. ثم أعيد النظر فيه من قبل لجنة مراجعة wọ́n tún wá tún review بمدينة إبادة n'Íbàdàn náà tuntun review. تحت رئاسة المرحوم الشيخ عبد الكريم lábẹ́ alága àwọn bàbá wa Sheikh Abdul Karim Ahmad Rufai ìmáàmù àwọn ni wọ́n jẹ́ ìmáàmù chief ìmáàmù Ìbàdàn àgbà àdáàkà nígbà yẹn. وبقي الدستور في صورته الحالية منذ ذلك الوقت. constitution yẹn wá bí constitution yẹn ṣe wá wà nìyẹn láti gbà yẹn títí dìsín òun lélẹ́yìí tá a kà yìí.
Al-bundul awwal ṣe àpẹtẹ yẹn bá máa ní constitution ó máa ń ní pé ó kọ̀ ó lè fẹ́ sọ ẹgbẹ́. Article number 1 bandul awwal. Al-bandul awwal. Tudia hadhihi al-munazzama. Munazzama Robita al-a'imma. Wọ́n máa pe ẹgbẹ́ yìí ní Robita al-a'imma wal ulama. Ẹlẹ́ẹ̀kejì article the second article. Al-maqarru ra'isi rẹ̀. Al-maqarru ra'isi. Nìbàdàn. Yakunu al-maqarru ra'isi. Headquarter al-maqarru ra'isi. Robita al-a'imma wal ulama. Yóò máa jẹ́ fún Robita yóò máa wà ní fi Bódìjà Ìbàdàn ní Bódìjà wilayati Ọ̀yọ́ Ìbàdàn tó ń jẹ́ capital Ọ̀yọ́. mọ̀tàkìlù fi ijtima'iyyatiha wa tahtafilu fihi bi munasabatiha. nínú secretariat yìí ni wọ́n headquarter yìí ni wọ́n ti máa ṣe mítìnì wọn wọ́n sì ti máa ṣe gbogbo ayẹyẹ tó bá fẹ́ ṣe gbogbo àwọn official maros gbogbo àwọn officials kíní tó bá fẹ́ ṣe inú secretariat wọ́n ti máa ṣe. Nam article number 3 albandus asalis article number 3 kí wá ní àdìsọ́kàn àwọn bàbá wọ̀nyí tí wọ́n fi gbé Robita kalẹ̀. Al-awwal alákọ̀ọ́kọ́ توحيد الصفوف للمسلمين في كل منطقة من المناطق الجنوبية. wọ́n fẹ́ ká papọ̀ wọ́n fẹ́ ṣe lọ́kan fi kulli mantika من المناطق ní gbogbo الجنوبية agbègbè tó wà ní south west. Number 1 yẹn. Number 2 توحيد الصفوف للأئمة والعلماء. wọ́n fẹ́ kó gbogbo àwọn imams àwọn alfa wa mudarrisi lugha al-arabiyya àti gbogbo àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ Lárúbáwá àti àwọn ẹ̀kọ́ ẹ̀sìn ilé ẹ̀kọ́ Lárúbáwá. dirasa islamiyya yàtọ̀ sí lugha arabiyya, Islamic studies àti Arabic language ó yàtọ̀ síra wọn. ẹlòmíì náà lè má jẹ́ pé ní akẹ́kọ̀ọ́ olùkọ́ àgbà Lárúbáwá ni àmọ́ iléèwé ní kọ́ wọn àmọ́ àgbà àfáà ni òun náà wọ́n fẹ́ kó wọn jọ papọ̀ sójú kan. wad-du'at fi wilayati àti àwọn olùpèpè oníwàásí ní gbogbo àwọn ilẹ̀ Yorùbá ó di méjì. thalithan àwọn aims wọn lélẹ́yìí o. ihtimasu huquq al-a'imma oríṣiríṣi kẹlẹ́ àti ń gbọ́n gbẹ́ni kí tiẹ̀ ni wọ́n wà fún. ẹlẹ́ẹ̀kẹta iltimasu huquq al-umma al-islamiyya najdiya. láti gba ẹ̀tọ́ àwọn àlùmọ̀ mùsùlùmí ti Nàìjíríà wọ́n fẹ́ gbà á lọ́wọ́ ìjọba. wa matalibiha min al-hukuma. ẹ̀yin mùsùlùmí gbogbo olùkọ̀ọ̀kan àwa náà lẹ́tọ̀ọ́ èèyàn náà làwa náà a fẹ́ gbà á láti gbà á lọ́wọ́ ìjọba tí ó wúlò fún ìmáàmù tí ó wúlò fún àfà tí ó wúlò fún teachers, Arabic teachers, Islamic studies teachers. وتلعب الرابطة هذا الدور Robita ló máa wá ṣe iṣẹ́ yìí niyabatan alal muslimina باعتبارها هي tí wọ́n máa represent gbogbo mùsùlùmí باعتبارها ayatan rasmiyatan uliya تنوب عن المسلمين. the most àwọn official organizations the supreme official organization tí ó máa ṣagbẹnusọ mùsùlùmí lọ́dọ̀ ìjọba nítorí nǹkan fi dá Robita kalẹ̀ ní. رابعا ẹlẹ́ẹ̀kẹrin العناية بمصالح والشهود المساجد والنهوض بالتطوير àti ṣe àkọlé kan وأدائها على àti ṣe àkọlé kan الوجه الأكمل بإذن الله تعالى. pẹ̀lú àtúnṣe àwọn ṣùún àwọn àtúnṣe àti àwọn oríṣiríṣi àfíẹ̀sì àwọn mọ́sálásí àti láti dìde láti dìvẹ́lọ́pù kí ni mẹ́sẹ́ẹ̀jì tí mọ́sálásí ní ọ̀pọ̀lọpọ̀ ẹ máa wo àwọn bàbá wọ̀nyí nígbà tí wọ́n fi ń kọ́ kínní yìí mọ́sálásí ó gbọ́dọ̀ developed wọ́n gbọ́dọ̀ mọ mẹ́sẹ́ẹ̀jì
àti inú mọ́sáàsì náà gbọ́dọ̀ bá máa pàṣẹ mẹ́sẹ̀jì sí gbogbo ìlú lápapọ̀. ẹlẹ́ẹ̀karùn-ún. خامسا الاهتمام بقضايا مدارس اللغة العربية والدراسات الإسلامية. wọ́n fẹ́ ṣàkólé kan بقضايا مدارس اللغة العربية والدراسات الإسلامية. àwọn ọ̀rọ̀ àwọn tó ń kẹ́kọ̀ọ́ tó ń kọ́ àwọn ọmọ nílé kéwú tó pé lárúbáwá ni wọ́n ń kọ́ àbáwọn tó ń kọ́ Islamic studies láti gba ẹ̀tọ́ wọn. لضمان حقوقهم من رواتب مناسب. bó ni wọ́n ṣe máa fẹ́ sanwó oṣù ẹ wò ó wọn ò tí ì rí ti sẹ́pọ̀ àwọn bàbá dáadáa làwọn eléyìí àwọn bàbá gidi làwọn eléyìí bí bàbá tiẹ̀ rí gbogbo ìlú lẹ́kọ̀ọ́ yìí bàbá wa Sheikh Adam àwọn ni wọ́n bá Alhaji Al-Lateef Jákàndé sọ̀rọ̀ pé àwọn èèyàn tó ń kọ́ kéwú yìí ẹ bá wọn gbà wọ́n sí skul ká máa kọ́ Arabic ká máa kọ́ Islamic study ká lè máa gbọ́wọ́ oṣù wọ́n sì gba àwọn èèyàn títí dìṣẹ́ ẹlòmíì mẹ́lẹ́nu tẹ́tí ò tí kú o ṣé bẹ́ẹ̀ ló ṣe wá ní gbogbo state tó kù. àwọn bàbá wọn yìí wọn ò jẹ́ oyè bámúbámú ni mo yó ìmọ̀ pé bí ń pọ̀ wọ́n ti rí ọ̀la kalẹ̀ èèyàn mélòó ẹ wo bí iléekéwú ṣe àpọ̀ tó lé ní nígbà náà lọ́hùn iléekéwú mélòó ní bẹ ní 1960 wọ́n dá markaz kalẹ̀ ní 1952 ọdún méjìlá tí wọ́n dá markaz kalẹ̀ òní Robita dìde wọ́n dá mad ní Ìbàdàn kalẹ̀ ní 1957 ọdún márùn tí wọ́n dá markaz kalẹ̀ ni wọ́n dá mad kalẹ̀ atúnlẹ̀ rí iléekéwú míì atúnlẹ̀ rí iléekéwú míì nílẹ̀ Yorùbá yìí àwọn tí wọ́n jáde iléekéwú náà níjọ́ náà lọ́hùn wọ́n ti ń rò wípé àwọn wọ̀nyí àwọn èèyàn ò tí ì pọ̀ ńgbà náà àti ìpọ̀ báyìí bá a ṣe pọ̀ yìí wọ́n sì ti wá ro títí àrọ́mọdọ́mọ wọ́n ti ro kalẹ̀ mọ́ ètò wọn èèyàn kan. لضمان حقوقهم من رواتب. iná mo ti sọ. albondo rabi article number 3 al-Udiwiya membership àwọn wo ló lẹ́tọ̀ọ́ àti jẹ́ mẹ́mbà Robitatul A'immat wal Ulama. الشرط الأول. májẹ̀mú àkọ́kọ́. لا تستحق tora gbọ́ ìpè láwọn kan sọ pé wọ́n pé àwọn ọ̀sẹ̀ kan wọ́n gbà لا تستحق. ìjọ bá jẹ́ nǹkan èèyàn ò gbọ́dọ̀ dúró kán pé tó bá jẹ́ kan tó bá jẹ́ tọ́ rẹ̀ má dúró kán pé ẹ́. لا تستحق العضوية هذه الرابطة kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ membership Robita yìí àyàfi kó jẹ́ ìmáàmù Central Mosque Al-Jawami Central Mosque. وكبار مدارس اللغة العربية في المدارس. gbogbo Central Mosque tí ń bẹ ní gbogbo South West pátá gbogbo chief ìmáàmù wọn Central Mosque ìlú ni Central Mosque àdúgbò rẹ ni ló lẹ́tọ̀ọ́ láti jẹ́ bona fide member of Robitatul A'immat wal Ulama. وكبار مدارس اللغة العربية. àti gbogbo ẹni tó bá jẹ́ àgbàlagbà olùkọ́ nílé kéwú Lárúbáwá والمعاهد fil madaris nílé kéwú ni àbí àwọn ma'ahid ni àwọn máàdì ni àbí manazil àbáwọn tó pé wọn ò nílé kéwú rọ́smí tí ó ní kíláàsì tí ó ní tébù tí ó ní sàbúrà ilé làwọn ti ń kọ́ wọn kéwú láwọn bàbá jọ̀hún torí wọ́n sì pé fún ìmọ̀ fíkíù. nínú àwọn nǹkan tí bàbá yìí táwọn bàbá wọn yìí tí wọ́n fi ju àwa lọ àwa àsìnta sọ pé ní a ti wá lọ lè kẹ́kọ̀ọ́ kan ta àwọn bàbá wọn yìí wọ́n máa ń tán pè ní fíkíù bíyà àti fíkíù wákì fíkíù mu'asira. àwọn bàbá yìí mọ̀ bádùgbò kó wa bá ṣe rí ni fíkíù rẹ̀ ó rí bí ìgbà kọ̀ọ̀kan bá ṣe rí ni fíkíù rẹ̀ ó rí. dynamism
dynamic yìí ní àwọn bàbá wọ̀nyí. Naam. Ẹlẹ́ẹ̀kejì àwọn kejì nu wàsáàtì sátì lugha arabiyya àti àwọn àfáà tán kọ́ lugha arabiyya wa dirasati al-islamiyya fil jami'at ní gbogbo universities wa kibari al-wa'idhin àti àwọn àgbàlagbà àwọn gbàngbàngbà oníwàásí wal murshidin àti àwọn atọ́nisọ́nà wa jami'il a'imma fi mukhtalaf ar-rutab àti àpapọ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ ìmáàmù rátibi gbá rátibi àwọn rátibi gbogbo ìmáàmù rátibi kúrò àwọn èèyàn tó máa ń kírun tí ò ju 5-6 lọ tó sáà ní jẹmọ́ òsìní mọ́sálásí tó ẹgbẹ́ láti bí ní ọ̀kan máa kí jímà ń bẹ̀ ní wọn náà lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti jẹ́ mẹ́mbà Rabitatul A'imma wal ulama. ash-shartu ath-thani májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì fẹ́ni tó bá fẹ́ jẹ́ mẹ́mbà an yaltazima kullu man yu'dha bil udwiyya ẹni tó fẹ́ jẹ́ mẹ́mbà ó gbọ́dọ̀ jẹ́ oníwà dáadáa بالأخلاق ó الفاضلة gbọ́dọ̀ níwà gidi ìwà alápọ̀nlé والخصال الحميدة ó fẹ́ jẹ́ mẹ́mbà Rabita ó wá ń gbájú ẹ̀ ó fẹ́ jẹ́ mẹ́mbà Rabita gbogbo jìbìtì ló ń lù má wàá bà àwọn èèyàn ló kọ má wàá bà ìjọ yẹn má wàá bà jẹ́ ó sì gbọ́dọ̀ máa rìn papọ̀ mọ́ àwọn èèyàn tó jẹ́ pé ní wọ́n lè ba ọmọlúàbí rẹ̀ jẹ́ ká má mọ ọmọ èèyàn burúkú kí wọ́n náà sì má jẹ́ èèyàn burúkú. ẹlẹ́ẹ̀kẹta الشرط الثالث ẹlẹ́ẹ̀kẹta ألا يجيب عن الاجتماع بعد تلقي الدعوة بل يحضر أو يتصل برابطة kò gbọ́dọ̀ pa mítìnì jẹ lẹ́yìn tó bá ti gbọ́ mẹ́sẹ́ẹ̀jì tí sákúlà bá ti di ọwọ́ rẹ̀ pé ní a ní mítìnì ń jọba yìí o bali yàtọ̀ ó gbọ́dọ̀ wá aw yattasil bi Rabita bi ayyi tariqa àbí kó kàn sí Rabita pẹ̀lú gbogbo ọ̀nà tó lè fi kàn sí Rabita ìpé náà òun ò lè ráyè wá fún ìdíwọ́ báyìí o sotiye wọ́n tẹ̀ ṣàlàyé síbẹ̀ ويتحقق الاتصال عن طريق الاتصال kọ́ra àwọn tó sọ ìfẹ́ ní bẹ́yàn bá pa mítìnì mẹ́ta jẹ yóò sọ gàrámà tó bá sọ gàrámà wọ́n lè kó ònú ẹgbẹ́ kẹ́ ẹ lè mọ̀ bí wọ́n ṣe fi ọwọ́ tò sí. now kápọ́ sí alibandu sadis bandu sadis السادس àwọn article number 6 اختيار لجنة wọ́n ní kọmitì mẹ́fà ni wọ́n yàn kọmitì mẹ́fà ní bẹ nù Rabita àwọn ìtànkà yìí kèésà náà ni wọ́n kọ́ o kèése last year o kìí sọdún mẹ́wàá o kìí sọgún ọdún o kìí ṣe 50 ọdún o 100 ọdún tí wọ́n ti kọ́ kalẹ̀ rèé o. وتعيين الأعضاء لها يتم àkọ́kọ́ lajnatul a'imma لجنة الأئمة àwọn imams committee ثانيا tó pé committee pé imamu nìkan ni wọ́n fẹ́ rí ń bẹ̀. committee ẹlẹ́ẹ̀kejì لجنة الشؤون الدينية lajna committee Islamic affairs لجنة religious affairs committee religious affairs لجنة الواعظين committee ẹlẹ́ẹ̀kẹta lajnatul الواعظين àwọn Islamic preachers committee. رابعا ẹlẹ́ẹ̀kẹrin لجنة التعليم educational committee àwọn ẹ̀kọ́ ilé kéwú wọ́n ní committee fún. خامسا ẹlẹ́ẹ̀karùn-ún لجنة مراقبة الأعمال àwọn monitoring working committee àwọn ní ó mọ̀mọ́tò gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ní Rabita. سادسا ẹlẹ́ẹ̀kẹfà اللجنة التنفيذية المركزية executive committee àwọn committee mẹ́fà tó wà ní Rabita lélẹ̀. àwọn bàbá táwọn ọmọ kéèké kan wà dé nísìn tí wọ́n ní wọn ò sí lórí súnnà ní oníbídíà ni wọ́n ní
wọn ò gbọ́ súnà yé ni. Súnà wo ló tó gbogbo eléyìí tá ń kà kalẹ̀ yìí fúnra wa yìí? Ẹni ó ka al-Ahdari, al-Ashmawi, matnu risala, muqaddimatul insiyya, ẹni ó ka gbogbo àwọn tírà àwọn tó jẹ́ tírà fíkì kò tí ì gbọ́ súnà yé. Kò tí ì gbọ́ súnà yé rárá. Ìwọ ló tí ì gbọ́, ìwọ ni o gbọ́ súnà yé. Àwọn gbọ́ súnà yé ni wọ́n fi kóra wọn jọ. Ìwọ ni wọ́n tó gbé ní ò lè bá oníbídí àjòkólẹ̀ torí pé nìkan ti ń ṣe súfí. Ìwọ ni wọ́n tó lọ ní ò lè bẹ́ni yìí jòkólẹ̀ torí pé ní kò fi irun gbọ́n lẹ̀. Ìwọ ni wọ́n tó lọ pé lágbájá ṣòkòtò rẹ̀ ń wọ́lẹ̀. Àwọn bàbá wọ̀nyí ẹ̀sìn yé wọn.